wọ ìkórìíra kúrò pẹ̀lú ètò àdúrà yìí. Ìwọ tó jẹ́ wípé kò sí n tó dáa tó ṣe tí wọ́n rí àfi bí tó kù sí. Ọ̀gá kórìíra ẹ, ọkọ kórìíra ẹ, àwọn ọ̀rẹ́ kórìíra ẹ. Gbìyànjú bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, bó bá gbà mí gbọ́, àmì yẹn máa kù lára ẹ. Èyí tí wàá bá mi ṣe ni wípé wá ẹyin ẹyọ kan. Tó bá ti mú ẹyin yẹn, kọ́ra bírèkì ẹ̀, epo pupa díẹ̀ fi sí, iyọ̀ díẹ̀ fi sí, òrí díẹ̀ fi sí. Tó bá ti fi gbogbo ẹ̀ sí, mix ẹ̀ papọ̀. Tó bá ti mix ẹ̀ papọ̀, kọ́ra fi pef tá ń pè ní grace, wọ́ra kán díẹ̀ sí, má jẹ́ kó pọ̀ jù. Tó bá ti kán díẹ̀ sí, àwọn nǹkan yìí lọ sódò tó ń ṣàn, fi pa gbogbo ara látòrí délẹ̀. Aṣọ tó bá wọ̀ lọ má wọ̀ padà o. Wá odò tó ń ṣàn. Ẹnìkan dẹ̀ lè máa deceive ẹ pé kò sí nǹkan tó ń jẹ́ odò tó ń ṣàn. Gbọ́ mi, ẹ̀rí ẹ̀ ń bẹ nínú Bíbélì. Jésù ti direct èèyàn lọ sódò tó ń ṣàn. Wòlíì Èlíṣà náà sọ pé kẹ́nìkan lọ sódò tó ń ṣàn. Bó bá ṣe mo ṣe ní kò ṣe, dandan ni àwọn tí wọ́n gba tiẹ̀ yẹn wá bẹ̀rẹ̀ sí ní gba tiẹ̀. Lọ sódò tó ń ṣàn. Àwọn nǹkan tó mix papọ̀ yẹn kó gbọ́ ẹ papọ̀. Fi pa gbogbo ara ẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Wá white handkerchief tuntun mẹ́ta. Wá ọṣẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bá ti fi para ẹ lákọ̀ọ́kọ́, white handkerchief àtọṣẹ kó fi wẹ̀. Tún repeat ẹ lẹ́ẹ̀kejì, repeat ẹ lẹ́ẹ̀kẹta. Tó bá ti wẹ̀ tán, wọ aṣọ míì, èyí tó wọ̀ lọ yẹn lọ fún ní bàrà. Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, àmì yẹn ti kúrò lára rẹ̀. Ìyẹn tó bá gbàgbọ́, tó dẹ̀ gbàdúrà dáadáa ńgbà tó ń ṣiṣẹ́ rẹ lómi lẹ nínú àdúrà. Ẹnu la dẹ̀ fi máa ń béèrè nǹkan tá a fẹ́. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, orí burúkú kò ní jẹ́ tèmi àti ẹ̀, torí pé àìlè sọ̀rọ̀ níbẹ̀ orí burúkú. Nọ́mbà mi rè 0810 63 11 252. Apostle Prophet Oyetola Ọmọládé Wúrà. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, gbogbo ibikíbi tó wà lórí èdè àgbáńlá ayé, tó bá pè mí, màá gbàdúrà fún ẹ. Ní t'Ọlọ́run ní kí n sọ fún ẹ, màá dẹ̀ ṣàlàyé fún ẹ. 0810 63 11 252. Follow mi lórí péjì yìí, yóò dára fún ẹ. Share program yẹn.